ìwọ kan yìí náà ló lọ sí orí wọ́ Dorcas Adéyínká tó ní kó máa bẹ́ẹ̀ tọrọ owó tó fún ní account number ẹ̀ but nítorí pé irú àwa báyà against donations ló wá bọ́ ọ̀tá ló wá kọ̀wé. Although you appreciate the kind gesture but at this time ó lè ní àwọn tó ti dáwó sínú àkáǹtì yẹn ńkọ́. ẹ̀yin tèmi arábìnrin tí a ń pè ní Faramade aláṣọ àdúrà ló ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó. Ó sọ̀rọ̀ gidi gan lórí rẹ̀ o. Ó sọ wípé ó ní gbogbo àwọn donation tí Ìyábọ̀ Òjó ń gbà ó ní kò tọ́ o. Ó tún fi pẹ̀lú rẹ̀ wípé ó ní àwọn donation ọ̀hún ó ní lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe donation lọ́tún lọ́sì ó ní Ìyábọ̀ Òjó ṣẹ̀wá jáde tó náà fẹ́ máa petition Lizzy Anjorin. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Faramade aláṣọ àdúrà tí ó ní fún wa ní ìrọ̀lẹ́ yìí. Ó ti yẹ ẹ jẹ́ ká wò ó. Bring your account details tí àwọn kan ò bá ti dáwó sínú account ẹ̀. Ìyábọ̀ Òjó everything tó máa ń ṣe ló máa fi ń gba donation yẹn náà wá bọ́ síta àyíká yẹn náà bọ́ ta àyíká òkété lórí burúkú ọmọ àìjírí ọmọ àìjíkò yẹn náà bẹ́ẹ̀ ta òun kàn ṣe ni torí àwọn màálù ṣáwọn màálù tó wà ní Zaria àbáwọn màálù tó wà ní Kaduna àbáwọn tó wà ní Zambiza forest ìwọ kàn fi ń pull legs àwọn màálù ni that means pé o ní nǹkan kan ṣe. Ìwọ kàn pull stunt ni prank ni wọ́n ń ṣe ló gbá káùntì ẹ̀ sí orí ìlà. Ẹ̀yin méjèèjì èkó yín lélẹ́yìn. Ìyábọ̀ Òjó àní òkú tó o sin ẹsẹ̀ ẹ̀ jáde síta. You think the nation is about you. I have petitioned the Attorney General of the Federation, who is the Minister of Justice for the Federal Republic of Nigeria. I have petitioned them that I don't know the reason why Very Dark Man will be in your interrogation room. Wow, you were blind at that time. Were you blindfolded? Were you blindfolded at that time? Lizzy ní tọkàntọkàn ó kọ́ síbi tí mo fẹ́ kà lẹ́ẹ̀kan ó dẹ̀ ti fò lọ torí mi ìfẹ́ gbàgbé nǹkan tí mò ń sọ ni mi ṣe kà tó bá tún lè rí ṣe síbẹ̀ padà. Right, ṣé ọpọlọ ẹ dọ́bà nígbà tó wọlé àbọ̀ òun sùn àbọ̀ fokó há ẹ lẹ́nu àbọ̀ òun ronú ibi tí bàbá gẹ́gẹ́gẹ́gẹ́ rolling waist bend down tó ti ń dún ẹ lọ́wọ́ ló ṣe mọ nǹkan tó máa sọ àbórí eléyìí dàrú ni. After months at least weeks ti kọjá about a month ó ṣẹ̀ṣẹ̀ wá bọ́ta ó ṣẹ̀ṣẹ̀ wá no petition àwọn òpònú afọ́kùngbẹ́mu bíi tiẹ̀ wọ́n wá ń bẹ post tiẹ̀ káàkiri. Ṣé orí ibẹ̀ ló ti ń serve ẹ̀ ní petition? Are you serving Very Dark Man níbẹ̀? Ó mọ̀ kí wọ́n kàn máa fi ẹ́ ṣe yẹ̀yẹ́. Àwọn lawyers tó gbà ṣé wọn kì í advice ẹ ni? Are they doing for you? Are they doing all those service free of charge for you? So they are just jẹ́ ká kàn bá kọ́. Torí pé o dump Anthony ó máa pè CPUJ come I saw something on my table. Was this lady at the interrogation with who? With her lawyer. Then Very Dark Man came in here. Why can't the lawyer just object to it? I don't know. Minister, I don't really know. I don't know why I can't object. So the lawyer did not object at that point in time. So they went home, slept on it, even went to Canada, did baby shower, come back, and now they are petitioning. Please put it under the file. In fact, right, shara, trash it. We have more important things to do here.